ó ní ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ERINLÄ, ṣé mo gbà dáadáa? Bẹ́ẹ̀ni. Kí ni à ń pè ní ERINLÄ gan-an? Ẹ ṣé mo dúpẹ́. ERINLÄ, gbogbo ìran àwọn ọmọ Olúfà là ń jẹ́ ERINLÄ o. Gbogbo ìran àwọn ọmọ Olúfà là ń jẹ́ ERINLÄ. ERINLÄ, ọmọ olú igbó, ọmọ igbó ńlá, ọmọ igbó dúdú, ọmọ àjèrìn lọ́sàn. Igbó dúdú ò ṣe é bomi mu, àjẹ́ ọ̀sán ò tó ṣẹ̀bùrùṣẹ̀bùrù. Àwọn ìran yìí là ń jẹ́ ọmọ Olúfà. Nítorí pé ọmọ Olúfà, o mọ̀ o mọ̀ o wà nínú ẹ̀sìn mi o àbó òsì nínú ẹ̀sìn mi, tó bá jẹ́ pé ìran Olúfà ló bá wáyé ayé, ejò á máa bá a ṣeré dáadáa. Ṣé ERINLÄ tí à ń pè ní Olúfà yìí, ṣé orí ilẹ̀ nìkan ló máa ń wà ní àbí ó tó máa ń wà nínú omi? Ilẹ̀ nìkan kọ́ ló máa ń wà o. Ibi tí ó bá tutù, níbi tí igi ọ̀pọ̀tọ́ bá wà, ibi etí odò tí ó bá tóbi bá wà, tí igi ńláńlá wà níbẹ̀, láti máa rí ejò ńlá náà. Kì í ṣe ejò tínrín, kì í ṣe ọká, kì í ṣe sèbé, kì í ṣe àgbàdo, kì í ṣe ọsán, kì í ṣe yánná. Ejò rọ̀pọ̀tọ̀ tó tóbi ni. Ṣé tí téèyàn bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ ERINLÄ yìí, báwo ni èèyàn á ṣe mọ̀ pé irú ẹgbẹ́ báyìí ni mo wà? Ẹ ṣeun. Ọmọ ẹlẹ́gbẹ́ ERINLÄ àti ilẹ̀ tó bá ti kọjá ọmọ ọdún 12, òun ni àpẹẹrẹ ni ó ti máa rí fúnra rẹ̀. Yóò ti máa rí àpẹẹrẹ yìí pé òun lè gbẹ lójú ayé, á sanra lójú oorun. A ti máa rí àpẹẹrẹ yìí pé wọ́n wá ń kí òun. Ó lè máa rí òkúta 2, mẹ́ta, kó yíjú padà kó di ejò kí wọ́n kí i. Wọ́n lè fara nù ún. Ó lè máa lọ kàwé níléèwé kí àwọn kan máa dìde láti inú igbó wá láti lè wá gbèjà rẹ̀. Ó lè lọ sóko kí ejò kó súnmọ́ ibi tó wà. Ọ̀nà tí ọmọ Olúfà àbí ERINLÄ tí ó ti mọ̀ wípé òun ni eléyìí ó pọ̀ rẹpẹtẹ. Ẹ ṣeun. Tí àwọn òbí tí wọ́n bá mọ̀ pé irú ọmọ báyìí ni àwọn bí láti ìgbà kékeré, kí ni àwọn nǹkan tí ó yẹ kí wọ́n máa ṣe? Ó sì lè má jẹ́ láti ìgbà kékeré, ó lè jẹ́ láti inú oyún, torí pé àwọn míì wọ́n ti máa ń sọ fún wọn pé irú ọmọ báyìí òun ni ọmọ tó wà nínú yín. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ni ojúṣe àwọn òbí lórí irú ọmọ ẹlẹ́gbẹ́ báyìí tí wọ́n gbé sínú tàbí tí wọ́n ń tọ́? Ojúṣe ọmọ Olúfà, àwọn òbí lé wa lórí, ó ní wípé kí èmi bẹ̀ wọ́n, torí pé tẹ́ bá ti wà nínú oyún wọn máa ń sá pamọ́. Oyún wọn máa ń sá pamọ́. Tí wọ́n bá lóyún, tí Olúfà tó bá fẹ́ wá bẹ́ ẹ lálejò, torí pé wọn ò sì fẹ́ kó òun wá sílé ayé, irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tó sì ń ṣẹlẹ̀ tó dẹ̀ sì máa ṣẹlẹ̀ lọ, tó bá ti rí pé inú ilé alágbára lòun wà, oyún rẹ̀ máa sá pamọ́. Ó lè yọ lóṣù 4, kó doṣù 5 kó má yọ. Ó lè yọ lóṣù 7, kó doṣù 9 kó má yọ, títí di ọjọ́ ọ̀rọ̀ bí kò tó ẹ̀sìn wá yọ. Ó ní àwọn àmì tí ìyá wọn máa rí nínú oyún kó tó di pé wọ́n bí wọn sílé ayé. Tó bá ti wá dé ilé ayé, wọ́n ti máa sọ fún wọn, ọmọ tẹ́ fẹ́ bí yìí o, ẹ má gẹrun ẹ o, ọmọ tẹ́ fẹ́ bí yìí o, aṣọ fún ni kó pọ̀ jù o. Ṣùgbọ́n táwọn òbí yẹn bá kọ̀ tí wọn ò bá ṣe, ọmọ àwọn ẹgbẹ́ ẹ̀ ní àǹfààní láti máa wá gbìjà rẹ̀ títí dìgbà tí ó fi mọ̀rọ̀ sọ. Àwọn tí ó wá jẹ́ ọmọ ERINLÄ yìí, kí ni àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe àti àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe? Ìran ERINLÄ kì í jẹ ìgbín. Ìran ERINLÄ kì í pa ejò, bẹ́ẹ̀ ni a kì í jẹ ejò. Ní àyíká àti agbègbè wa, a kì í pa ejò, a sì kì í jẹ. A kì í jẹ ìgbín, bẹ́ẹ̀ ni a kì í jẹ ọbẹ̀ ilá, bẹ́ẹ̀ ni a kì í wá òjò. Kí wá ni ohun tí wọ́n gbọ́dọ̀ máa ṣe tó ṣe pàtàkì fún wọn lóòrèkóòrè? Lóòrèkóòrè ọmọ ERINLÄ gbọ́dọ̀ máa bọ orí rẹ̀ lóòrèkóòrè. Ó ṣe pàtàkì fún un, nítorí pé ejò ń ṣèyàn lóore, ọmọ adarí oorun ò ṣèjò lóore o. Ọmọ ERINLÄ gbọ́dọ̀ máa bọ orí rẹ̀ lóòrèkóòrè. Àti wípé ERINLÄ kì í yà sí ilé olórìṣà dáadáa o. Àwọn tí wọn ò ṣòrìṣà
ní Erinlẹ mọ́ ń yà sí láti lọ́ọ́ máa tọ́ wọn níjà, láti lọ́ọ́ máa ṣe bí àbíkú fún wọn, láti lọ́ọ́ máa ṣàìsàn, láti lọ́ọ́ máa gbá wọn òbí ẹ̀ lówó. Erinlẹ ò ní yà sílé ẹni tó máa àṣírí rẹ̀, àwọn tí ò máa àṣírí rẹ̀ ni mọ́ ń yà sọ́dọ̀ wọn. A máa pè wọ́n ní síkúsẹ́là, wọ́n á máa pè wọ́n ní ó dákúdájí, bẹ́ẹ̀ kò sì dákúdájí, kò sì síkúsẹ́là kankan bí ó ṣe wípé ó ń fíràn. Ẹ ṣeun ìyá wa. Nígbà tí ẹ ń ṣàlàyé bọ́ọ̀ báyìí, ẹ dárúkọ ẹ mẹ́nuba ìbọ orí bíbọ. Mo lérò wípé wọ́n máa ń fi ìgbín bọ orí, àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá wa? Bẹ́ẹ̀ ni. Ẹni tí ó wá jẹ́ ọmọ Erinlẹ tí ó wá lọ sí ọ̀dọ̀ babaláwo, tí babaláwo wá sọ pé tọ̀ orí tó bọ̀ yìí o ìgbín ni wàá fi bọ orí, ṣé ọmọ Erinlẹ ṣé o lè fi ìgbín bọ orí àbí kó má fi bọ rárá àti rárá? Ilẹ̀ òrìṣà ò ní ilẹ̀ ìgbín, ṣùgbọ́n kí wọ́n bá béèrè pé ṣé ìgbín ló tọ́ sí i. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń fi ìgbín àbí ẹja borí, ìgbín lè má tọ́ sí i, bẹ́ẹ̀ ẹja sì lè má tọ́ sí i. Kí wọ́n béèrè dáadáa. Tí ìgbín bá wá tọ́ sí i, torí pé ifá ẹlẹ́rìí pa torí aláìsàn ọ̀ṣẹ́, kò sí ohun tí ò lè yàn fún yàn láti fi borí. So níbi ibẹ̀ yẹn ohun tó bá tọ́ sí i òun ni kí wọ́n fi borí fún. Ẹ ṣeun ìyá wa. Ẹni tí ó bá jẹ́ ọmọ Erinlẹ, báwo ni ó ṣe máa darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́, tàbí báwo ló ṣe máa tu ẹgbẹ́ rẹ̀ lójú? Ọmọ Erinlẹ tí ó lọ sí ìjọsìn míì tí ò ń ṣe oníṣẹ̀ṣe, a máa bára rẹ̀ pàdé wípé bó bá lọ síbi tí agbo àríyá, a máa mọ̀ wípé ara àwọn máa ń dìde, pàápàá tí àwọn ẹgbẹ́ ẹ̀ bá wà níbi patí tó bá wà, ara rẹ̀ máa dìde láìsí pé ẹ̀mí ń lò àbí ẹ̀gúngún àbó wà nílé òrìṣà, torí pé wọn kò fẹ́ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Erinlẹ ò sì gbọ́dọ̀ máa rin ìrìn òru. Bẹ́ẹ̀ ni ọmọ Erinlẹ kò sì gbọ́dọ̀ máa jó ijó àjójù débi pé yóò fi máa fi ara rẹ̀ wọ́lẹ̀ nínú àárín èrò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìdojúkọ. Kí ni àwọn ìdojúkọ gbòógì tí àwọn ọmọ Erinlẹ tí wọ́n máa ń dojúkọ wọn? Ìdojúkọ gbòógì tí àwọn ọmọ Erinlẹ mọ́ ní wípé tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ bóyá sí ìyá àbí sí bàbá, tí ọmọ wọn wá dìde tó lọ sọ fún wọn kì í gbà wá gbọ́ o. Wọ́n á ní ó ti dé, torí pé àmọ́ yìí pé ẹran tí ọká bá fẹnu sọ ẹni ọká ní kú sí. Wọ́n á ní eléyìn òkèdè tó bá rí nǹkan kan fún ọ̀rẹ́ rẹ̀ yìí pé ọ̀rẹ́ mi kankan báyìí fẹ́ ṣẹlẹ̀, wọn kì í gbà wá gbọ́ o. Wọ́n á fi ó dìgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀, wọ́n wá ní alágbájá dẹ̀ sọ báyìí o. Pàápàá tó bá ti wá sọ̀rọ̀ kan àbí méjì tó bá ti ṣẹ nínú ìdílé wọn, tó dẹ̀ rí i pé kì í ṣe ara àwọn, wọn kì í sábà gba ọmọ Erinlẹ gbọ́ rárá. Ó dìgbà tí ọmọ Erinlẹ bá lè pàṣẹ fún rárá rẹ̀ kí wọ́n tó nígbàgbọ́ nínú rẹ̀. Ẹ ṣeun ìyá wa. Ojú